à ń bí ìbejì púpọ̀. ìgbà àtàgbélé tí mo ti jáde wá kò sọ̀dẹ̀ tí ò ti bèjì mẹ́. ìbejì ní ìwà tó fi yàtọ̀ sí ọmọ ọyọ kan. bẹ́ẹ̀ ṣe wà ní ìsan iná ẹ̀ bá jẹ àmàlà ń bì báyìí omi tẹ́ bá máa lọ sùn pẹ̀lú ìyàwó yín ìbejì ni. kò sí ìlúkọ tí ó sùn láìpẹ́ àbí agboolé mú sí ìlúkọ tí ó sùn. kò sí ẹni tó sè é tó lè dàbí kí wọ́n sè é nílùú yìí. kódà tá a bá nínáwó lẹ́kọ̀ọ́ a máa ń ro omi. ìgbà àtàgbélé tí mo ti jáde wá kò sọ̀dẹ̀ tí ò ti bèjì mẹ́. mo ṣẹ̀wà fún bèjì mo ṣe pọ̀ fún táyé lolú orí ikọ́ ìdè kó má padà lẹ́yìn mi ọmọ ní táyé lolú. gbogbo èyí tí èèwọ̀n wà nílé láti ìkànnì Aramanda. Ìlú tí a wà yìí òun ni ìlú tá à ń pè ní ìlú Igbo-Ora. Ìlú Igbo-Ora wà ní agbègbè Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní gbogbo àgbáyé pátápátá kò sí ìlú tí wọ́n ti ń bí ìbejì tó ìlú Igbo-Ora. Èyí sì jẹ́ àǹfààní fún gbogbo èèyàn tó bá fẹ́ wá láti wá wo ìyanu Ọlọ́run nílùú Igbo-Ora láti gbogbo orílẹ̀-èdè. Kò sí orílẹ̀-èdè tẹ́ ẹ ti lè wá láti wá wo ìyanu Ọlọ́run nílùú Igbo-Ora tí ààyè ò gbà yín láti wá. Tá a bá wo èrè tó wà níwájú lẹ́yìn mi yìí a rí i pé ìyá àgbàlagbà ni ó gbé ọmọ kan lọ́wọ́ ó sì pọn ìkan sẹ́yìn. Èyí ni àmì àti àpẹẹrẹ tí wọ́n fi èrè yìí ṣe kábàá fi lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo ìlú Igbo-Ora ìbejì pọ̀ nílùú Igbo-Ora. Ǹjẹ́ ọgbọ́n wo ni wọ́n ń dá tí wọ́n fi ń rí ìbejì bí nílùú Igbo-Ora? Ọgbọ́n wo ni wọ́n ń dá sí? Ṣé ewé ni wọ́n ń já ni? Ṣé ògùn ni wọ́n ń sà ni? À á fẹ́ ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ ará àti ọmọ ìlú Igbo-Ora láti mọ ọgbọ́n tí wọ́n ń dá sí. Ǹjẹ́ ọgbọ́n kan ti ẹ̀wà tí wọ́n lè kó àwa tí a kì í sọmọ Igbo-Ora táwa náà lè dá tí ó jẹ́ pé àwa náà fi láǹfààní láti bí ìbejì? Ọmọ ṣòpò ẹ fọ́lọ̀ wa lórí gbogbo social media handles. Ní pàtàkì jùlọ ẹ bá wa subscribe sórí YouTube channel Aramanda TV tí a kó papọ̀. Ní báyìí ẹ jẹ́ ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn ká lè mọ ìdáhùn sí ohun tí a bá wá gangan. Ẹ ṣeun, ẹ máa bá mi ká lọ. Orúkọ mi ni Ṣakírọ̀ Láhùnmí aka Aládé, ọmọ bíbí ìlú Igbo-Ora ni mí. Nǹkan tó jẹ́ nǹkan ìyàtọ̀ tó wà ní ìlú yìí ni pé à ń bí ìbejì púpọ̀ ló jẹ́ gbòógì ohun tó fi yàtọ̀ sí àwọn ìlú yòókù. Mi ì lè sọ pé iye ìbejì báyìí, ìyá tó bí ìyá mi ìbejì ni, ìyá tí wọ́n fẹ́ lé ìyá mi ìbejì ni, ìyá mi bíbejì, ìyá mi bíbejì, àbúrò mi bíbejì, kódà ọmọ tó jẹ́ bíbí inú ó ti bíbejì. Débi pé ṣàṣà nínú ilé tẹ́ ẹ lè wọ̀ nílùú Igbo-Ora tẹ́ ẹ ní bá ìbejì mẹ́. Eléyìí jẹ́ kó yàtọ̀ sílùú yòókù tó sì jẹ́ pa máa ń ṣọdún ẹ̀ ní ọdọọdún. Nínú nǹkan tí a gbọ́ ni pé ewé ilá tá ń pè ní làṣà ó wà nínú nǹkan tó fà á. Nítorí nílùú ìlú yìí kò sí ẹni tó sè é tó lè dàbí kí wọ́n sè é nílùú yìí. Kódà tá a bá nínáwó lẹ́kọ̀ọ́ a máa ń ro omi dání tá a fi ṣe ìlàṣà. Nítorí tẹ́ bá fi omi ìlú míì sè é kò lè yọ bíi ti bí. Ó dàbẹ̀ pé omi yẹn pẹ̀lú ewé yẹn wọ́n ti jọ wà papọ̀. Òun ló sábà ń kọ̀ sí ẹ̀jù. Kódà tí àlejò bá wọ̀lú yìí tó bá jẹ oúnjẹ ìlú yìí láàárín ọjọ́ 3-4 tí okùn yẹn bá wà nínú ẹ̀ tẹ́lẹ̀ yóò bí ìbejì. Níbi tí tó dá wa lójú dé. Ó ṣeé ṣe tí èèyàn bá kó wá ìlú Igbo-Ora tó bá ń gbé nílùú Igbo-Ora tá a bá fi rí oṣù 4 ó ṣeé ṣe fún kó bí ìbejì àti rí. Kódà nínú àwọn ẹni tí wọ́n gbé wá láti Ògbómọ̀ṣọ́ tó wá ṣiṣẹ́ ní kọ́lẹ́ẹ̀jì ní ìlú Igbo-Ora yìí tó sì ti bí ìbejì wọ́n wà. Ẹ ṣé púpọ̀. Ìbejì ní ìwà tó fi yàtọ̀ sí ọmọ ọyọ kan. Tẹ́ bá rí ìbejì tí wọ́n bá bí tó bá jẹ́ placenta ọyọ kan ni wọ́n gbé wá. Tí yóò bá jẹ́ ọkùnrin wọn ó jẹ́ ọkùnrin, tí ó bá dẹ̀ jẹ́ obìnrin náà ni wọ́n á jẹ́. Irú wọn máa ń ṣòro láti dámọ̀. Irú wọn ìhùwàsí wọn ni pé ẹ lè yà wọ́n sọ́tọ̀. Tí Táyé bá lóhùn lọ bìkan àfi kíkàn ìdí tẹ̀lé. Débi pé nínú àwọn ọ̀rẹ́ tèmi tí wọ́n bí ní ìbejì bẹ́ẹ̀ tó jẹ́ pé placenta ọyọ kan ni wọ́n gbé wá. Nígbà tá a wà ní school wọ́n jáde primary school wọ́n mú ẹnìkejì sí secondary school kan wọ́n mú ẹnìkejì síbì kan àfìgbà tí wọ́n ṣe é tí wọ́n wà lójú kan náà
kódà wọ́n tún lọ sẹ́kọ̀ọ́ wọ́n lọ kọ́ṣẹ́ ọjọ́ tí Táyé lòun ò kọ́ṣẹ́ mọ́ náà ní Kẹ́hìndé náà kúrò mẹ́ tí wọ́n sì wà nílùú Igbo-Ora dòní wọ́n fẹ́ ìyàwó inú ilé kan náà ni wọ́n fẹ́ ìyàwó sí kódà mo fẹ́ lè sọ pé tẹ̀gbọ́n tàbúrò lẹ́ni tí wọ́n tún fẹ́ níyàwó níbi tí ìhùwàsí wọn tó lè dé tí Táyé Kẹ́hìndé bá ń jà ẹ lè là wọ́n nítorí tẹ bá ti là wọ́n ìlédélé wọn á parí ìjà wọn wọn á sọ ọ́ di tiẹ̀ tó dá sí níbi tí Táyé Kẹ́hìndé burú dé tí wọ́n bá ń jà lọ́wọ́ tẹ bá na Táyé fún Kẹ́hìndé wọ́n lè fi nǹkan ṣe ẹni tó na ẹnìkan fẹ́nìkan níbi tí ìhùwàsí wọn tó dé ṣùgbọ́n tẹ bá rí àwọn tó gbé ibi ọ̀tọ̀ọ̀tọ̀ wá tó jẹ́ placenta méjì ẹnìkálùkù wọn máa lọ ní kódà wọ́n lè má jọra wọn rárá ṣùgbọ́n tó bá jẹ́ placenta ọ̀yọ̀ kan ni tí ó bá jọkùnrin ọkùnrin làwọn méjèèjì tẹ́ ẹ̀ sì ní mọ ohun tẹ́ lè fi ṣe kíni tẹ́ fi lè sàmì sí wọn tó bá máa jẹ́ obìnrin obìnrin ni wọ́n ó jẹ́ níbi tí wọ́n lè dé Táyé àti Táyé wọ́n ń wá Táyé àti Kẹ́hìndé tí àwọn náà ń fẹ́ débi pé kí wọ́n má bàa yà wọ́n tó dẹ̀ jẹ́ pé wọ́n wà nínú ìlú yìí tó yẹ pé tá a bá fẹ́ wádìí wọn dáadáa àá padà lọ rí wọn pé ó yá àwọn méjì yìí ibi tí ìhùwàsí wọn tó lè dé nìyẹn níbi tí Táyé Kẹ́hìndé burú dé tí wọ́n bá jíyàn ní nǹkan tẹ́ bá bu omi wọ́n ń pe ibìkan ní ojú ìrẹ̀mí ibi tí wọ́n ti máa ń bọ wọ́n tí ẹ̀ bá gbé epo àtomi lọ síbẹ̀ lásán tí wọ́n bá ti ṣe é síbẹ̀ tó bá jẹ́ kíkí ẹnìyẹn wú ni ẹnìyẹn á wú bó jẹ́ ikùn ẹ̀ bó jẹ́ ẹsẹ̀ ó máa wú tí ò bá fi nǹkan yẹn sílẹ̀ àwọn Táyé Kẹ́hìndé ò ní dárí bò ibi tí àwọn Táyé Kẹ́hìndé tó fi yàtọ̀ sí Ọ̀yọ́ kan tàbí ẹni tó bí mẹ́ta nìyẹn ló jẹ́ ìhùwàsí wọn. ìlú Igbo-Ora la wà kí Ọlọ́run fẹ́rẹ̀ wa gan tá a bá ti jẹ ìlàsà tá a dẹ̀ jẹ pákí àmàlà tán fi pákí ṣe yẹn bọ́ tán fi pákí ṣe tá a bá ti jẹ gbogbo orun tá a bá sùn bá ìbejì la fi kò sínú ilé tẹ wọ̀ nínú Igbo-Ora tẹ ìbábejì náà ni Ọlọ́run fi gbé wa ga nínú ìlú yìí kò sí lè tẹ wọ̀ tẹ ní bábejì mẹ́ mo ṣẹ̀wà fún bèjì mo ṣe pọ̀ fún Táyé lolú orí Kẹ́hìndé kó má padà lẹ́yìn mi ọmọ ní Táyé lolú èmi tí mo jókòó yìí màmá mi èmi nìkan làkọ́ bí màmá mi ẹ̀mẹ́ta ló bí bẹ́ẹ̀ ni mo sún àwọn kan ìsún wà báyìí nínú ilé mi báyìí ìbejì ni wọ́n obìnrin làwọn méjèèjì kan ti márì nǹkan márì ìbejì tó wà nínú ilé mi àtọ́ márùn bẹ́ẹ̀ ṣe wà ní ìsan iná ẹ̀ bá jẹ àmàlà ń bì báyìí oorun tẹ́ bá máa lọ sùn pẹ̀lú ìyàwó yín ìbejì mi tá a bá ti jẹ ìlàsà tó ń so ewé ilá tó ń so láyẹn òun ní ìlàsà táwa ń pè níbí àti àyè pákí èlò ẹ̀ pákí yẹn tó fi ń ṣèlùbọ́ táwa ń jẹ oúnjẹ tí wọ́n ń bí yẹn iná ló ń fà bèjì. epo ń bẹ wà ń bẹ o ṣé kí n dìde epo ń bẹ wà ń bẹ o àyà mi ò já o òye àyà mi ò já láti ìbíbèjì o epo ń bẹ wà ń bẹ o. My name is Taiwo Hasan. Kò sí ibìkan tí ó so like bí agboolé mú mi sí ibìkan tí ó sì ṣe get. Normal àgbẹ̀ tó bá jẹ́ girlfriend wa gan ó sì máa ń ṣe wà mú bọ̀ tó bá ti jẹ́ like bí girlfriend yẹn ti jọ wà tó bá ti di pé yẹn ti jọ wà like bí èyí ẹ̀. Òwe tó gbìyànjú bá rí àkáǹtì obìnrin náà fọ́ fún pé kò dé láìpẹ́ tí ó bá láìpẹ́ bí abíyàn ṣe ní sáwọn ó láìpẹ́ bí abíyàn ṣe jẹ́ twist tí yàn jẹ́ méjì àbúkú bí abíyàn ṣe máa smile bí yàn ṣe máa ń play all the time. Orúkọ mi ni Akínládé Kẹ́hìndé pé ìbejì ló pọ̀ jù ní ìlú yìí so torí náà fi ń pè ní Igbo-Ora òun ló ní ìbejì ìgbà àti agboolé tí mo ti jáde wá kò sọ̀dẹ̀ tí ò sí ìbejì ńbẹ̀ agboolé kọ̀ọ̀kan ní ilé kọ̀ọ̀kan òrùlé kọ̀ọ̀kan yóò tó bí 22 kò dẹ̀ síbi tó wọ́n ti ìbejì ńbẹ̀ lọ́ọ̀dẹ̀ mi ìbejì méjì wà ńbẹ̀ wọ́n bí ìdí mi jáde wá bó ṣe rí ni àtìlé ìyá àtìlé bàbá bó ṣe rí nìyẹn kò sọ̀dẹ̀ tí wọ́n bí ìbejì àwọn obìnrin láìkí wa torí pé ajẹ́bejì yẹn wípé a máa ń wọṣọ kan náà wọ́n máa so mọ́ wa fà á káàkiri tàbá lọ sórí òde a máa fà á lọ́wọ́ ẹgbẹ́ àjọ máa lọ ni so wọ́n máa mú wa dání a lè lọ sí nǹkan kó máa mú wa lọ́wọ́ torí pé àǹfààní pa ajẹ́bejì yẹn so wọ́n máa ń wọ́n gan.